ìlú wo lọ dànù sí ńìlọrin lóṣù tó lọkọ lábẹ́ bíríìjì tí wọ́n pààyàn tí wọ́n gé lórí lọ ìlú tó ń jìnnà sí náà nù o tó súnmọ́ àlìjàn náà wọ́n ti gé lórí ìlú wo bí kò sílùú tó dànù sí kò sílùú tí ọmọ gbogbo wa same ni wa ọmọ ni wa omi lájọta lábàá rí gbogbo ìsìláàmù tẹ́ ń ṣe fẹ́ ìsìláàmù rẹ́dẹ̀rẹ́dẹ́ ni ìsìláàmù tilẹ̀ haúsá kí ni ìyàtọ̀ ìsìláàmù tiwa ìwà tiwa dà àwọn èyí bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn àwọn èyí béwúrẹ́ sùn àwọn èyí bá ọkùnrin sọkùnrin kò sínú àṣà tiwa ọ̀dọ́ ọmọ náà dandan wà ìsìláàmù yín nù nsòsì ẹ jókòó jẹ́ o. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Mo rí fídíò kan lọ́kàn tó mi ni pé bójú òpó ìṣeré ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ nígbà mo rí fídíò mo rò pé Pastor Adeboye ní Redeem bàbá ṣe prayer kan fún àwọn ọmọ Israeli kí wọ́n lè ṣẹ́gun àwọn Palestine ní oríṣiríṣi àwọn èèyàn wọn ti jáde tí wọ́n bu ẹnu àbùkù lù wọ́n sì fojú lámẹ̀tọ́ wò mo wá rí tí Tàhún ọ̀gá àwọn Tàhún tí network bá jẹ́ ká gbádùn ẹ̀ a máa tún wò lórí YouTube tí ó dẹ̀ lọ gerege tí ò ní break. Mufti Tàhún níwò mo wá rí tí ó ṣe ètò lé lórí a lè pè ní wáàsí a lè pè ní ìdánilẹ́kọ̀ọ́ a lè pè ní ìtanijí a lè pè ní ìṣítí ó ṣe lé lórí. Philistine ìhùn Palestine. Ẹ ní bínú tó bá ń break a mọ̀ bá ètò wa lọ àwa tá a bá ti darapọ̀ mọ́ wa lórí YouTube Ìtàn Yorùbá ẹja lọ darapọ̀ a rí wò padà lórí YouTube Ìtàn Yorùbá ní tààràtààrà. Mufti Tàhún wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Philistine ìhùn Palestine bí ọ̀rọ̀ ṣe bẹ̀rẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ nǹkan tó rò mọ́ ẹ̀rí gẹ́gẹ́ bí òpìtàn ọ̀pọ̀lọpọ̀ ìtàn la mọ̀ ṣùgbọ́n tèmi dólé lórí ni ìtàn tiwa ṣùgbọ́n àwọn alámúlégbè wa ìgbà tá a bẹ̀rẹ̀ bó láyé ṣe rí nígbà tá a bẹ̀rẹ̀ àwọn olabá lògbà gbogbo ìrìn òrújú. bọ́rọ̀ Palestine ṣe bẹ̀rẹ̀ ńlọ gbé fídíò yẹn mi ní jẹ́ kékeré ó dà wá láàmú ṣùgbọ́n màá wá fẹ́ kí àwọn náà wá kó kálukú náà wo ọ̀rọ̀ yìí. bọ́rọ̀kàtù nítorí bí ọ̀rọ̀ yìí tá a wò wípé ó yẹ ká pa àwọn èèyàn ṣàkíyèsí ká dẹ̀jẹ̀ wọn máa hàn kankan òun náà ni ìgbésẹ̀ Pastor Adeboye tó tún wá lọ rìkọ́ọ̀dù ara rẹ̀ ló gbéra rẹ̀ sí orí afẹ́fẹ́ pásítọ̀ ńlá ni wọ́n sì jùlọ wa ìlọ ní ọjọ́ orí kò yẹ kí wọ́n ṣe mistake ẹ̀ tó ti lé ní 80 years tí ọ̀wà mọ̀ tán bẹ́ẹ̀ kódà ìyẹn ni pé àṣìṣe tí wọ́n ṣe lórí ìjà tí ń lọ lọ́wọ́ ní Gaza bí Israel ṣe ń pa àwọn èèyàn ní ilẹ̀ Palestine ẹ wá lẹ́yìn stand with Israelites. ẹ jẹ́ kí n kọ́kọ́ la kínní kan yé wa tí wàhálà bá ti ń ṣẹlẹ̀ ní Palestine láàrin Palestine àti Israel àwọn wa mùsùlùmí Nàìjíríà àwọn ó ti rí i pé ọmọ ìyá wa ni wọ́n ń bá jà yìí o àwọn Palestine àwọn Christian Nàìjíríà ọmọ ìyá àwọn ni wọ́n ń bá jà yìí o kíní ìsábà máa ń dá wàhálà lẹ̀ àti Palestine àti Israeli ìwọ lọ́kàn wà bẹ́ẹ̀ kí n tíya èmi ń tíya ṣùgbọ́n Mufti tó ń sọ̀rọ̀ yìí níjọ́ Saudi Arabia gbé bọ́ǹbù tí wọ́n ń bọ́ǹbù Yemen tí wọ́n ń ba Yemen jẹ́ gbogbo àwọn Mufti yóò ríran jọ náà lọ́hùn wọn ò sọ̀rọ̀ tí wọ́n ń ba Yemen jẹ́ ṣẹ́ni tó sọ̀rọ̀ nínú wọn ẹ lọ wo tí Saudi Arabia sọ Yemen di mùsùlùmí kan náà ìjọ ni wọ́n Pastor Adeboye tó ń sọ̀rọ̀ nígbà Russia ń lọ sí Ukraine tó ń ba Ukraine jẹ́ Pastor Adeboye ò sọ̀rọ̀ táwọn NATO náà ń dojú kọ Israeli tí wọ́n fún Ukraine lọ́mọ ogun Christian lọ́jọ́ dominate wọn èmi wà ní tíya ṣùgbọ́n wọ́n ti brainwash orí wa let me tell you ìgbà tó di báwa náà tara bọ iṣẹ́ ìwádìí ọ̀rọ̀ ọ̀tàn tí mo mọ̀ pé ìran mi
ilẹ̀ mi ilẹ̀ Yorùbá ni ló jẹ mí lógún ìlọ̀rọ̀ tó yé mi náà dandan lèmi náà máa ṣe tí wọ́n bá ti wàhálà Palestine àti Israeli bá ṣẹlẹ̀ èmi náà múra kankan gbà náà nígbà wà kékeré àwọn ti ń fìyà jẹ ọmọ ìyá wa o Palestine Arábù tí ò fẹ́ rí dúdú wọ́n ti ń fìyà jẹ àwọn Christian náà máa pariwo in the name of Jesus Christ wọ́n á ṣẹ́gun àwọn Palestine láti bí ẹgbẹ̀rún ọdún lọ́nà ẹgbẹ̀rún ọdún wàhálà àwọn kì í ṣẹ̀rù ọgbẹ̀rún ọdún mẹ́ta ló ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n Mufti òun mọ ìtàn sẹ́lẹ̀ tí ò bá ní ṣe àbòsí nípa ọ̀rọ̀ Israel àti Palestine yóò farabalẹ̀ dáadáa fúnra Báíbù náà ló tàṣírí gbogbo ọ̀rọ̀ ètí Mufti ṣe orísọ ó mọ Mufti mọ ìtàn Philistine ṣùgbọ́n Mufti náà wá dá padà ẹ̀fọ́ríjì mi nígbòdà nìkan ó ní sáwọn Fúlàní lè wá gba Ìbàdàn àbí wọ́n wá gba Ìwó àwọn àmọ́ òwòrán èyí náà ti ẹ̀mọ̀ yí pé tí Israel ń ṣe fún Palestine ò dáa ìjọ wo lè ìwọ Mufti náà wá kọ̀ndẹ́mù káwọn Fúlàní ó padà bí. inú ọba fi rú ẹ̀ lọ ọgbà èyí tí àwọn Israeli ti ń ṣe bọ̀ láti bí ẹgbẹ̀rún ọdún lọ́nà ẹgbẹ̀rún ọdún làwọn Fúlàní náà ń ṣe wọ́n bá tiwọn jẹ́ nílẹ̀ Haúsá wọn ò ní bá tiwa jẹ́ nílẹ̀ Yorùbá làwọn fi dìde tá a fi jagun ṣẹ́gun Òṣogbo nígbà tó fẹ́ gbàbọ̀dè lèmi oníbodè ilẹ̀ Yorùbá tó fi dìde. wà láì mú tó fọlọ́ ọba tó dáyé dọ̀rùn búra àfẹni tí ọba mọ̀ tán àlejò ní Israeli jẹ́ ń bẹ̀rù ẹ lọ kínínẹ́ẹ̀tì ní ẹlẹ́kẹ́nà níbẹ̀ yẹn Abrahamu sì ní Iraki ìgbà yẹn lẹ́mọ́ ń bẹ ní Fárísì àwọn ni wọ́n gé tẹ́ ń pè ní Syria Iran kankan wọ́n ń bẹ lálágbára àwọn orílẹ̀ tó ti gba lágbára ní àwọn ilẹ̀ lágbára nù wà àwọn Hindu lẹ́yìn làwọn Mughal gbogbo wọn dé tẹ́ lọ dé China báwọn àwọn ancient wọ India bẹ́ẹ̀ ṣe wà nù láwọn orílẹ̀ tó jẹ́ alágbára ayé lápá ọ̀dọ̀ tí wá ń bì ìyìn tọrọ Egypt àti Ethiopia ìyìn tó fi hàn jù Ethiopia làwọn ní Islam ń pè ní Abyssinia ìyìn tó fi hàn jù ni pé àwọn súnmọ́ àlàlẹ̀ lágbáwá lápalẹ̀ Egypt wọ́n sì lè gba odò wọ Yemen wọlé ìyìn tọrọ tí wọ́n fi hàn nù ṣé ń gbà gbogbo ọ̀rọ̀ mọ́ àwọn North America South America àwọn ò sí láyé orílẹ̀ ní East Africa West Africa àwa náà ò sí nínú ìtàn South Africa àwa náà ò sí nínú ìtàn kọ́ ilẹ̀ yìí Abraham mo ti sọ several times Abraham Ibrahim òun ni bàbá àwọn tó ń sọ pé ọmọ Israeli làwọn Ibrahim fúnra rẹ̀ Iraq mọ́ra hàn nílùú rẹ̀ kìí sọmọ Israeli wọ́n sì báwọn èèyàn bẹ̀ ni èyí tí Bíbélì sọ ni pé Ọlọ́run ṣe àdéhùn pé wọ́n ó fún Abrahamu ní ilẹ̀ yẹn ilẹ̀ Canaanite wọ́n fún ọ nílẹ̀ Canaan nílẹ̀ táwọn èèyàn bẹ̀ ń bẹ̀ táwọn kan ti ń gbé bẹ̀ tí wọ́n ní àwọn náà tún ní ìtàn ẹbí ẹgbẹ̀rún ọdún lórí nígbà wọ́n ti wà ń bẹ̀ ẹ̀wá lọ́lọ́run ló ṣe àdéhùn pé wọ́n ó fún Abrahamu irú ẹ̀ náà ni tí ń ṣẹlẹ̀ ṣùgbọ́n torí wípé mùsùlùmí gbogbo wọn ni ò jẹ́ ríran rí tí ń ṣẹlẹ̀ láàrin Saudi àti Yemen àwọn Yemen ni pure Arab wọ́n sì pa wọ́n tán ṣùgbọ́n ẹ̀ lé mọ́ tí ń ṣẹlẹ̀ ìkà máa rẹ́rìn the same problem táwọn ọmọ Abraham kọ́ sí ní Israeli iná wọn kọ́ sí ní Saudi reason why tí wọ́n fi lé wọn dànù kúrò ní Egypt nìyẹn Abraham bàbá wọn lọ Egypt wọ́n lé the same thing àwọn ọmọ rẹ̀ Joseph lọ ọkọ àwọn ọmọ rẹ̀ lọ wọ́n fìyà pa wọn lórí kí wọ́n tó lọ. Bíbélì lọ́lọ́run ló promise Abraham ní ilẹ̀ yẹn ṣùgbọ́n fúnra Bíbélì náà ló sọ pé ẹsẹ̀ bàtà ilẹ̀ kan Ọlọ́run ò fún kí Mósè ó tó wá dìde ìyún ànábì Musa alayhi salatu wasalam òun lọ Mósè lọ pẹ̀lú ogun ni Mósè gan ò tún lè gbà fún wọn ṣùgbọ́n tó kàn fọ́lé pẹ̀lú ọ̀rọ̀ Bíbélì iná sì ni àwọn onítẹ̀síìrì mi náà jókòó lé lórí èmi ọ̀mọ bẹ́ẹ̀ yóò ṣe wá sọ fún mi o wípé láàrin Egypt dé Israeli yẹn fi 40 years rìn ẹ wá tú fún wa o láàrin Egypt dé Israeli 40 ọdún ni wọ́n fi rìn ẹ mọ̀ pé wọ́n fi nǹkan kan pamọ́ wọn ò ní sọ fún yín pé 40 years ni wọ́n fi jagun láwọn tó ní ìlú
wọn ò ní sọ fún yín pé 40 ọdún kì í ṣe pé bóyá wọ́n ń rìn káàkiri o wọ́n wà káàpù ni o aláàní fún yín ní ilẹ̀ wọ́n káàpù síbì kan lẹ́bàá tún gbọ́ pé bí ni wọ́n á tún lé wọn àwọn lárúbáwá ò jẹ́ wọn orílẹ̀ wọn jáwọ̀ títí tí wọ́n jagun ogun wọn á pàfigbà Joshua òun jagun Yusuf ó jagun ogun wọn fi gbà nígbà wọn jagun náà wọn ò gba gbogbo ilẹ̀ yẹn tán lọ́wọ́ wọn pín sí méjì wàhálà àtìgbà náà ni wọ́n ń fà ẹni tí ó sọ̀rọ̀ yìí yóò wo bíbélì dáadáa ẹ lọ wo the book of ṣe Amos àbí Amos kọ́ ni ẹ lọ wo tó kọ nípa Palestine lẹ́yìn ìgbà wo kẹ́lẹ́mọ̀ ṣùgbọ́n àwọn ọmọ Israẹli ìwé tí wọ́n ní àbí àwa náà wàá gọ̀ nínú odù Ifá wà ní kirere tiwa bẹ́ẹ̀ lọ̀rọ̀ tàwọn tó ń kọ báíbù náà ṣe rí iye tí ń kọ́ nu báíbù iye tó ń fẹ́ fọ́ ti wọ́n ní wọn ò kọ́ tí ń fẹ́ fọ́ ìran míì àbí ẹ̀yà míì wọn ò kọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ wa àtàwọn àfáà wa wọn ò ní í ṣèwádìí ọ̀rọ̀ wọ́n ti ń bá Christian wọ́n ti ń bá Israẹli jà o wọ́n ti ń bá Palestine jà o kí làwọn fẹ́ gé níbẹ̀ kí làwọn fẹ́ ọ̀dà Israẹli àwọn Júù Yahudi àwọn ìlọ̀tọ̀ Ọlọ́run tó ń bẹ lórílẹ̀ ayé jù bí àwọn Fúlàní ṣe jó lórí ibú tóun orí ibú ti Fúlàní ò tó tàwọn ọmọ Israẹli bíbélì kan sọ nípa wọn ẹ lọ gbọ́ tí bíbélì sọ wọ́n máa pa àwọn òjíṣẹ́ wọn àwọn lídà wọn àwọn máa pa àwọn ẹsẹ̀ lẹ́ni ta ló pa Jésù in the book of John chapter 1:30 Jésù tọ̀ àwọn tirẹ̀ wá ṣùgbọ́n àwọn tirẹ̀ kò gbà gbogbo ẹni tí èyí bá ti wá ṣe ọmọ Israẹli lójú Israẹli ajá bẹ́tà wọn the same thing àwọn Arab nígbà tá a bá fẹ́ lọ ṣe ájì làwọn ará Saudi ọmọ ṣe bí èèyàn gidi ẹjọ́ wọn parí ájì tán ọjọ́ kan ò lélẹ̀ alélẹ̀ ìran wọn nu ìran làfi sọ pé èyí ò fẹ́ jẹ́ kó rí ìwó pé nínú ìran àwọn bàbá wọ ọgọ àbáwá Yorùbá tó ní àwa láàrin díjù ìran tó bá ti ń fi ọwọ́ yẹpẹrẹ mú ilẹ̀ bàbá rẹ̀ ìran náà máa parẹ́ ni àwa ń sọ fún yín pé tẹ́ ẹ̀ bá ṣọ́ra láàrin 20 ọdún sísìn ìran Yorùbá lọ tó pọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ wa àwọn àlejò àwọn Ìgbò àwọn Fúlàní ní ọmọ ìlú pẹ̀lú gbogbo ẹ̀yin gómìnà ẹ̀sìn bí ìpọ́nmọ́ yẹ ẹ̀sìn láyé gómìnà wa ẹ̀sìn bí ìpẹ́ ẹ̀sìn láyé a ní kẹ́ ẹ mójútọ́rọ̀ regional system tá a bá padà sí regional system àbá lórílẹ̀‐èdè tiwa la lè rófin ṣe bí bẹ́ẹ̀ kọ́ àwọn ọmọ tí bá ń bọ̀ lọ́la wọn ó ṣépè fún yín kódà bẹ́ẹ̀ bá níwájú Ọlọ́run náà ó fìyà jẹ yín torí pé a fún un sọ́ni gbogbo olórí. wàhálà àwọn mọ̀lẹ́bí méjì sì lè wá kàn wá kágbà àwọn kan wọ́n kọ́ wà ń bẹ̀ ìran wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lónìí àwọn ni Philistine kágbà Abraham ló bí Isaac kò bí Isaac síbi tí ń jẹ́ Middle East tí ń jẹ́ Jerusalem kò bí Ismail síbẹ̀ Isaac tó sì bí kò bí síbẹ̀ òun náà bímọ síbẹ̀ lẹ́yìn ilá Isaac bí Jacob ó tún bí ọmọkùnrin míì Jacob ló bí ọmọkùnrin 12 ó láwọn ọmọbìnrin míì Joseph làwọn ẹ̀gbọ́n ẹ̀ ni wọ́n tà sóko ẹrú wọ́n jùnú kànga wọ́n tà sóko ẹrú ní Egypt òun wà generation ẹ lọ ọba míì dé kò mọ Joseph mọ́ ìyà pọ̀ fún wọn kí Musa kó tó wá dìde kó tó wá kó wọn jáde Musa gan tó wà abandon wọn ni àwọn àbáwọn ọmọ Israẹli kọ olórí ibú tọ́tọ́ ọmọ Israẹli láyé ẹ lọ gbogbo ibi tí bá ń dàrú láyé gbogbo àwọn orílẹ̀-èdè tẹ́lẹ̀ kó wọ́n ń ṣàtìlẹ́yìn fún Israẹli kì í ṣe torí nǹkan mi o kò sí olórí orílẹ̀-èdè kan tí Israẹli ò lè pa láyé kò síbi kan tí Israẹli ò lè dàrú owó ń bẹ ète ń bẹ àwọn wọn sì ní communication èyí tí àwọn Arab náà fi gbé Al Jazeera àtàwọn station míì kalẹ̀ nù kọ́mọ tó àṣírí wọn ṣùgbọ́n tí bá ń wo BBC tí bá ń wo CNN wo ti Al Jazeera ọ wà á yọ síra wọn. nígbà bá wo BBC tó wo CNN tó wo Al Jazeera tó bá yọ síra wọn ìgbà ńlọ́wọ́ àmọ́ ìtí ń jẹ́ ròyìn àti tí ń lọ. kò sí èèyàn rí nínú àwọn lárúbáwá àtọmọ Israẹli kankan náà ẹjọ ni wọn bàbá kan ló bí wọn Abraham ni bàbá wọn Ibrahim là ń pè bàbá mùsùlùmí ń pè lẹ́yìn ni Mósè wá kó wọn
Mósè gan tó àbándọ̀ wọn kalẹ̀ ni nígbà wọn tó láwọn ọ̀fẹ́ àwọn ọmọ tó máa bọ màálù pé òòṣà làwọn ò tó máa bọ. Idán sì ń bẹ lọ́wọ́ wọn báwọn Fúlàní yìí náà ṣe mọ́kọ àlìjẹ̀nú làwọn ọmọ Ísírẹ́lì mọ́kọ àlìjẹ̀nú àtàwọn Árábù tẹ́ ń parọ́ kìtàbù sínú tìgbàbù dùnú wọ́n lè sún àwọn ọmọ ọmọ sí lára irọ́ ni o Árábù náà mọ àlìjẹ̀nú irọ́ wò lẹ́ẹ̀pa fún wa ẹwà David ẹ̀dógúnlẹ̀ ọ̀sẹ̀bọ tá ń ṣẹbọ tó àwọn Lárúbáwá tá ń ṣẹbọ tó bà ní Ísírẹ́lì tá ń ṣẹbọ tó Íjíbítì àṣẹ́kùbọ̀ idán kàbálà ń bẹ ní Íjíbítì. Mo sọ fún yín tẹ́lẹ̀ pé torí àwọn èèyàn àwọn tó fẹ́ kógun jalè Yorùbá tó níbodè ilẹ̀ Yorùbá fi dìde mo sọ fún wọn pé mo fẹ́ wọnú ìta ayé tẹ́lẹ̀ lọ́dún yìí kí Jóṣúà tó wá lọ ogun náà wọ́n wá ń jà bẹ́ẹ̀ bá fọjà jẹ wọ́n àwọn náà fọjà jẹ wọ́n bẹ́ẹ̀ bá fọjà jẹ wọ́n àwọn náà fọjà jẹ wọ́n àwọn orílẹ̀ míì náà lọ bẹ̀ ṣùgbọ́n ìbéèrè tẹ́ béèrè ni wípé ṣé Abraham ọjọ́ mọ́ ẹbẹ̀ òun ló ní ilẹ̀ ẹbẹ̀ Darussalam sóun ló ní Bethlehem sóun ló ní àlejò ni wọ́n ń bẹ̀ báwọn Fúlàní náà ṣe jẹ́ àlejò ní Nàìjíríà tí wọ́n dominate gbogbo north tí wọ́n fẹ́ dominate ilẹ̀ Yorùbá táwọn bàbá wa ní láíláí ìran àkọ́kọ́ la jẹ́ nínú ìran tọ́lọ́run ọba dá tá a pa wọ́n dànù lógun Òṣogbo ẹ̀yin Ìlọrin ẹ̀sìn lọ́rọ̀ alẹ̀ ni òun kalẹ̀ ẹlẹ́tọ̀ọ́ gbẹ̀tọ̀ rẹ̀ I'm telling you ẹ sàtíà kódà ẹ mẹ́ sàtíà lẹ́mẹ̀ lọ sánú omi ẹlẹ́tọ̀ọ́ gbẹ̀tọ̀ rẹ̀ wà láyọ̀ àdéhùn Ọlọ́run ọba ní gbogbo kẹ́ni wọ́n padà sípìlẹ̀ nígbà Ọlọ́run sọ́lú àlùkùránì Ọlọ́run nígbà wọn ń bi ànábì léèrè pé kí láàfin máa àpẹẹrẹ òpin ayé Ọlọ́run ní pé lára àpẹẹrẹ náà ni wípé àyàfìgbà ìlú kan tó ti parẹ́ tá a bá tó wá dá wọn padà síbẹ̀ irú ẹ̀ ní Israẹli ẹ̀ mọ́yé ọdún tí Israẹli ti parẹ́ tó lé. Now Pastor Adeboye àwọn ń ṣàdúrà fáwọn Israẹli Mufti Tahun àtọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà nílẹ̀ Yorùbá wọ́n ń ṣàdúrà fáwọn Palestine ìtẹ́mi rò pé ẹ̀ka ẹ̀sìn ni kí Pastor Adeboye owó kún bẹ́rìn dìmú dáadáa ẹgbẹ́ pléènì kalẹ̀ ẹ̀ka àwọn ọmọ ìjọ yín lọ ẹ̀yin Tahun náà àtẹ̀yìn àfáà lọ́rí tẹ́lẹ̀ fẹ́ jagbọ́n ẹ̀sìn lédè yìí o bẹ́ẹ̀ lọ́n lè dín máa wọn obìnrin lódò tẹ́lẹ̀ dẹ̀rún sódò àdúrà ti gbà ogun ti dé o ìtẹ́ ẹ̀ máa ń jẹ wọ́n ti gbé dé o ẹ̀ wá kọ́ ní Palestine yìí náà wá lọ́jà tẹ́ bá wo Áfíríkà orílẹ̀-èdè tó wà peaceful jù tó dẹ̀ ní development jù láfíríkà Morocco ní ràn kankan ju ọ̀rọ̀ tiẹ̀ lọ Morocco ní dá sí kankan ju ọ̀rọ̀ ara rẹ̀ lórí ẹ̀ bá ní wọ́n pa mí o wọ́n bú mi o bẹ́ẹ̀ bá dé Morocco kíngì wọ́n sì ń lò ẹ̀rí gbàdó tí wọ́n ń gbá ọ̀kọ̀dá sọ̀rọ̀ lọ́rọ̀ ìtọ́kẹ́ lọ́rọ̀ lu rẹ̀ ẹ̀ sì ní mẹ́tí lọ́ Morocco àfi tẹ́ ẹ bá dé bẹ̀ gbáwa ìdí ọ̀kan wọn láàmú dá sí nígbà táfà àwọn àfáà Nàìjíríà wọn múra kankan níbo ni Saudi wà níbo ni Qatar wà àti ẹ̀gbọ́n pé ràbàràbà ò tí ì jẹ́ kí àwọn Iraki àwọn Jordan ńkọ́ àwọn Syria ràbàràbà ogun gbogbo àwọn Iran ńkọ́ kí ló wá kan èmi báwọn lábáwá ni wọ́n ń pọmọ ìyá wọn àwọn Europe tó sì ń bìjà àwọn Israeli bó ọjọ́ tán o DNA kan bẹ́ẹ̀ ò pamọ́pọ̀ àwọn àtàràbù náà DNA pamọ́pọ̀ o náírà ákì DNA kan náà ni wọn kí wàá tèmi kí n tèmi tí ń dà sọ̀rọ̀ tí ó kàn mí kọ̀lọ̀kọ̀lọ̀ kú ni kọ̀ọ̀ká jẹ ṣùgbọ́n torí àsìkò ni Mufti gbé ọ̀rọ̀ yẹn láti pilẹ̀ I'm telling you the truth Mufti Tahun Ìwó ó mọ ìtàn yẹn bó ṣe rí Pastor Adeboye ọmọ ìtàn yẹn ju táwọn ń rí nínú Bíbélì lọ ìtàn tí sì ń bẹnu Bíbélì àwọn ọmọ Ísírẹ́lì wọn kọ ṣùgbọ́n tẹ́ ẹ bá farabalẹ̀ ká dáadáa lọ́wọ́ ìtàn pé ọmọ ìlú wo ni Abraham sọmọ Ísírẹ́lì ni Abraham ọdún wo láyé ti wà lẹ́yìn ẹ̀kún omi Noah according to Bible ká tó bí Abraham àwọn wo ni wọ́n nílẹ̀ yẹn ìjà ẹ̀gbọ́n àti àbúrò ọ̀tẹ̀ tí wọ́n ti ń ṣe látìgbà ayé lẹ́yìn ẹ̀kún omi Noah iná wọn bá bọ̀ kí ni rísìn táwọn bàbá ti wá fi move sọ́wọ́ ọ̀sàlẹ̀ ń bí so ọmọlúwàbí tí wọ́n ń pè wá Lubian Noah ọmọlúwàbí ni wọ́n di ọmọlúwàbí àwa náà wà ń bẹ̀ nígbà ẹ̀kún omi kò rújú ṣùgbọ́n pọ̀lọpọ̀ tó farasí gbogbo àwọn èèyàn fẹ́ẹ́ da kí ní ìbò nípa ìtàn tí Olúwo ń pa Olúwo ò sí lára àwọn tó lè sọ ìtàn tí ẹ lè wò Olúwo ò ní authority lórí ìtàn because àkọ́kọ́ ẹni tí ó sọ̀tàn tá a dẹ̀ gba authority ìtàn tó bá sọ bring your proof
Al-Qur'an gan náà sọ kúlé antu burana kó nǹkan tó sọ ọ̀dìkì ẹ mú ẹ̀rí yín wá tẹ́ ẹ bá jó lódodo ọ̀rọ̀ tó bá ti tó bá fi lè rẹ́rìí mú wá kò sí nǹkan kan bẹ́ẹ̀ as a professor of history wà lè mẹ́rin ẹ̀ wá inú Al-Qur'an ló ti rí inú bíbélì ló ti rí inú ìwé ìtàn kan ní o lẹ́nu òpin ìtàn kan ló ti gbọ́nu àmọ́ kọ́ wá ló sùn wá lálà àbí wọ́n nù ọ́ nítàn lójú oorun kò wọlé lọ́dọ̀ àwọn onímọ̀ kò wọlé lọ́dọ̀ àwọn onímọ̀ Olúwo fẹ́ dá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ó sì tó fẹ́ tún aṣọ lára ilẹ̀ Yorùbá ìnìtàn tí kábíyèsí ọba Olúwo bàbá sí Adéwálé Àkànbí ń sọ ẹ rí wípé kíní yẹn ti pọ̀jù tẹ́lẹ̀ láti bí ọdún méjì bíi mẹ́ta kì í ṣe pé mo gọ̀ táwọn èèyàn máa pè mí tó bá ti di ọ̀rọ̀ ọlọ́ba dé mo máa ń fẹ́ fílẹ̀ ṣùgbọ́n téèyàn bá wá sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà yóò ba nǹkan jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wọ ọmọ tán àlọ́ ni wọ́n máa pa àlọ́ ni wọ́n máa pa Olúwo ò sì sí nínú ọba authority tó lè sọ̀tàn nílẹ̀ Yorùbá mo lè dá ọkọ̀ ọba 15 nínú àwọn ọba tó lé ní 30 tí mo mọ̀ tí wọ́n lè sọ ìtàn nílẹ̀ Yorùbá tí wọ́n gbà pé ìtàn ni wọ́n ń sọ Olúwo ò sí lára wọn because Olúwo fúnra rẹ̀ abẹ́ ọba aládé lòun náà tó wà Olúwo ò níyà adé ọba tí ọba dẹ̀ níyà adé ọ̀rọ̀ ìtàn rẹ̀ ò lè authentic torí gbẹ́ngbà tó ti dayé òyìnbó tó ń kálukú kan lè sọ̀rọ̀ èmi náà lè bọ́ta èmi náà lè sọ̀rọ̀ ó ní Olúwo ò sí lára àwọn ọba tó lè sọ̀rọ̀ tó bá ti dọ̀rọ̀ ọ̀tàn Olúwo wà lára àwọn ọba tí ó béèrè ìtàn lọ́wọ́ àwọn ọba ni kásòdodo ọ̀rọ̀ tàbá sọ̀tàn ní ìsọmọ Ìbàdàn ni mí Olúbàdàn ò sí lára àwọn ọba tó lè sọ̀rọ̀ tó lè sọ ìtàn ilẹ̀ Yorùbá because Olúbàdàn náà wà lára àwọn ọba tí ó béèrè ìtàn lọ́dọ̀ àwọn ọba kí wọ́n á parọ́ bí Ògbómọ̀ṣọ́ ṣe tóbi tó kò sí lára àwọn ọba tó lè sọ ìtàn ilẹ̀ Yorùbá ṣùgbọ́n tí Olúbàdàn bá mọ ìtàn ọ̀tọ̀ tí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ bá mọ ìtàn ọ̀tọ̀ tí Olúwo bá mọ ìtàn ọ̀tọ̀ ṣùgbọ́n pé authority ìlú ó wá fẹ́ sọ̀rọ̀ ṣe tí Àwùjalẹ̀ ọba sọ̀rọ̀ Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú Àwùjalẹ̀ bá ń sọ nípa ilẹ̀ Ìjẹ̀bú á gbà pé òdodo ni toró ń lọ lórí wọn Aláké bá ń sọ nípa Ẹ̀gbá á gbà pé òdodo ni tí Ọ̀ràngún bá ń sọ ìtàn á gbà pé òdodo ni Sunday tí ọwọ́ Òbòkun Àdìmúlà ilẹ̀ Ìjẹ̀ṣà bá ń sọ ìtàn á gbà pé òdodo ni ká tó wá sọ àwọn pẹ̀lú 16 ní ilẹ̀ Èkìtì lára àwọn sì ní bàbá mi Déjì Àkúrẹ́ wà ká tó wá dọ́dọ̀ bàbá mi Ọlọ́wọ̀ Àrèrè àgbà ká tó wá sọ Aláàfin Ọ̀yọ́ ká tó wá padà sí Òtù Ifẹ̀ ká tó wá padà sí Òtù Ifẹ̀ authority wá pọ̀ tí Ọ̀ọ̀ni ìsánjó lórí fún àgbà pétàn mú ṣùgbọ́n bí ọba Akíre ṣe pàǹkà tó sọ ìpọ́ba aládé ni kò ní authority ìtàn Olówu ó ní authority ìtàn lẹ́yìn náà ká wá kó mbẹ́ kí wá ṣe wípé àwọn ìlú mi wá lè kéré kódà tí ó dàbí estate ṣùgbọ́n ìtàn ni wọ́n. Àbá ọ̀gbọ́miyé aláwọn ìlú mi lè kéré tí ó kéré bí estate tí ó dàbí àdúgbò ìtàn ni wọ́n. Tẹ́ bá lọ sí Àrà ẹ rí tàn lọ́dọ̀ Àrà ìlú Awó ẹ rí tàn bẹ́ẹ̀ Ọ̀là ní ìpínlẹ̀ Kwara ẹ rí tàn bẹ́ẹ̀ tẹ́ bá dé Ẹ̀rin Ilé ẹ rí tàn bẹ́ẹ̀ Òmù ẹ rí tàn bẹ́ẹ̀ Àrán ẹ rí tàn bẹ́ẹ̀ Sábẹ́ ẹ rí tàn bẹ́ẹ̀ Kétu ẹ rí tàn bẹ́ẹ̀ táwọn náà sì mọ̀ tẹ́ sì mọ̀rú adé táwọn ní. Ká wá máa parọ́ ẹ máa sọ ìtàn ìwọ ọlọ́fin alára ń bẹ nípínlẹ̀ Èkó tó ń tadé ìṣẹ̀ǹbáyé rẹ̀ tó sì pé ẹyẹ 16 lónìí kò sí ọba kankan tó ládé rú ẹ̀ tó lẹ́yẹ 16 adé yàtọ̀ sáde adé jọ adé lọ ṣùgbọ́n adé tó ń jẹ́ adé àrà ẹ lọ sí ìpínlẹ̀ Èkó ọlọ́fin ìṣẹ́rí ńkọ́ kí ló dé ìtàn èmi náà fẹ́ sọ̀rọ̀ mo fẹ́ gbajúmọ̀ mo fẹ́ ká yóò rí mi nǹkan la fi ń sọ̀tàn o wá sí ọ̀rọ̀ tí ó tàbùkù lẹ Yorùbá ká mọ́ sọ ìyí tí ó pọ́n gẹnu bí mo ti wá lọ ọ̀rọ̀ Palestine àti Israeli
Mufti Ìwó náà wá ń sọ ní ìsìn wípé kò dá pé táwọn kan bá láwọn fẹ́ gba Ìwó táwọn kan bá láwọn fẹ́ gba Ìbàdàn sára àwọ̀ ọgbà sára Ìbàdàn ọgbà bó bá ṣèwọ náà ọ jẹ ẹjà àti wọn afirú ẹ̀ lọ àgbà wọ́n ráìdì Palestine ilẹ̀ sì ń sọ̀pọ́ọ̀tì àbùsí táwọn Ìlọrin ṣe àwọn Fúlàní Ìlọrin ṣe fún àwọn ọmọ Àfọ̀njá. inú ilẹ̀ Yorùbá Ọlọ́run ti wá kó tó dá wa sílẹ̀ wa mo sì ń sọ ẹ̀ẹ́kù lẹ́ẹ̀kù Islam ọmọ ọbẹ̀ Christianity ọmọ ọbẹ̀ ẹ̀sìn ìbílẹ̀ ọmọ ọbẹ̀ Ifá ò lè parí láíláí so nígbà mo ti nífẹ̀ẹ́ ò lè parí láíláí mo ti di kèfèrí ní ẹsẹ̀ mùsùlùmí mọ́ so Ọlọ́run tó dá nǹkan rẹ̀ ọ̀parí mi ní parẹ́ Ọlọ́run tó dá nǹkan rẹ̀ ọ̀parí mi ní parẹ́ nígbà tí ìgbà àwọn kan sọ Ọlọ́run láyé ìjọ́sí ó lẹ́yìn kan kó nú àpótí ó dé ọ̀rọ̀ kan mọ́nú ọkọ̀ ojú omi ó fomi pa wọ́n rẹ́ tọ́lọ́run bá mọ̀ pé táwọn kan ń ṣe òde àgbègbè àwọn tó jẹ́ lẹ́sìn ìbílẹ̀ kí wọ́n sùn kí wọ́n mọ̀ jì àwa mùsùlùmí nìkan ká jí ọ̀rọ̀ Ọlọ́run lọ́rùn láti ṣe bẹ́ẹ̀ irọ́ la pa fúnra wa àmúra kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ ọ̀rọ̀ ta lọ́lọ́run ní ìsìn ìyá rẹ̀ bẹ̀bẹ̀ bàbá bẹ̀bẹ̀ ẹ̀gbọ́n bẹ̀bẹ̀ àbúrò bẹ̀bẹ̀ só ti lójútùú ètò ìdádàtẹ̀ tó ń ṣe lórí kíní ọ̀dẹ̀ dáadáa tó ń ṣe ní ìsìn àwọn ẹlẹ́bọ náà tọrọ ẹlẹ́bọ ẹnìkan wẹsẹ̀ èwo ni ewẹsẹ̀ nù yín ẹ jáde wá búra tí ọba wẹsẹ̀ rí tí ọba jáde jẹ́ rí nù yín dandan ń ṣe ibi tẹ́ kó lé wọn lọ́wọ́ ni àwọn náà wá fẹ́ ṣe tí wọ́n wá ń dùn yìí àrí gbogbo wọn Lord of soap gbogbo wọn ń dá wákà kíní kan làwọn ẹ̀ máa wúra yín ẹ̀ máa tara yín. àwọn bu àwọn lónígbà lẹ́yìn gankú tẹ̀yìn tiẹ̀ náà kọ́ ìyẹn dẹ̀rẹ̀dẹ̀ ìyẹn ẹlẹ́bọ tí ń bọ́ ẹlẹ́bọ ọlọ́sẹ̀ tí ń bọ́ ọlọ́sẹ̀. ìjọ mo ti ní ẹgbẹ́ Kùránì ẹ̀ wá búra ìbúra méje tí mo ní kẹ́ wá ṣépè kí gbogbo tọ́lọ̀ fún kọ́ parẹ́ lójú yín tọmọtọmọ tayátayá tẹ́ ẹ̀ bá ṣẹ bọ́ rí tẹ́ ẹ̀ lo orí èèyàn sóògùn rí tẹ́ ẹ̀ lo ara èèyàn sóògùn rí ẹran ẹlẹ́dẹ̀ àti tọ́lọ́ bá pè lára mu tẹ́ ẹ̀ ṣe rí tẹ́ ẹ̀ sínú ẹgbẹ́ awo tẹ́ ẹ̀ sínú ẹgbẹ́ ìmùlẹ̀. Ààrẹ Abbas ni mí o mo rí nǹkan o mo mọ nǹkan o ẹ wò mí mo mọ nǹkan o àṣírí ń bẹ lọ́wọ́ mi gbọ́dọ̀ tún ní o ìsìn ní tú tó dé mi ò gbàdúrà kí tẹ̀yìn ó bàjẹ́ gbogbo yín mọ́mọ́ bí tẹ́ ẹ fara tì sí àti tọ́jú ọmọ Ìjẹ̀bú ni mọ́mọ́ ní bẹ́ẹ̀ ní kálukú tọ́lọ́ mi bá gbọ́ tàbí máa ṣe pọ̀ mọ́ rẹ̀ káre láì gbé fún àwọn ilé ìtẹ́ gbé mọ̀ lùmí tíwótíwó ìyànfà àjàrà bùkẹ́ iná mọ̀ pé ẹ̀ láyé ẹ̀ lọ́run gbogbo tẹ́ fẹ́ lò náà láyé lẹ ti ń lò àfi tẹ́ ẹ bá túbá èèyàn náà wọ́n jáde dọ̀dọ̀ sí ẹ̀yìn kan gẹ́gẹ́rẹ́gẹ́ ẹ̀ tẹ́ ń bá àwọn ẹni Ọlọ́run lójú jẹ́ ebi náà látó ń rí àfà orí èèyàn 5,000 apẹ́ èèyàn gbogbo ẹ̀ náà ládùn pààtì ẹnìkan ló gbé wá bá mi bàbá ń bàbá ẹ mú ẹ pa gbogbo ẹ̀ náà látó gbọ́ sáàfà kan ìyẹn dọ̀dọ̀ sí ìyẹn kan náà dọ̀dọ̀ àfà kan mẹ́sẹ̀ ń borí èèyàn lọ́wọ́ ẹ̀yà àfà ẹ sọ ẹ jáde ẹ sọ pé kò rí bẹ́ẹ̀ kí wọ́n á kó fọ́ọ̀mù jáde fún yín èyí máa kágbẹ̀lẹ́ rí ni ìdọ̀rọ̀dọ̀ òsì níbi torí ẹ̀lẹ́fin wọ́n máa tírèsì ilé wa kí ẹ̀ ṣe máa bọ̀ ta àbọ̀kan lẹ́jẹ̀ káwù ọlọ ẹ̀rọ lọ bẹ̀rẹ̀ báwa náà àwọn agá múra yín lẹ̀ àmọ̀ pé wèrè ń bẹ lórí yín wèrè la fi ń wo wèrè. rọ̀dọ̀rọ̀dọ̀ ìyẹn sáwọn àwọn tẹ́yìn ní lórí social media lẹ̀ ń pè láàfa sáwọn àfa mi àwọn ẹni Ọlọ́run bẹ àwọn wàlíyọ̀ Ọlọ́run bẹ àwọn tẹ́ ní bẹ̀rù Ọlọ́run bẹ wọn ò wáyé ayé ọ̀wá wọn tẹ bá sì tẹ́lẹ̀ àwọn àfáà nílé lórí social media ẹ̀rì wọn mọ̀ sí wáàsí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ti mọ̀ pé àwọn ìbádùn ramán dáradára àti rí pásítọ̀ tó lọ sílé babaláwo ó fẹ́ ṣe oògùn kí chọ́ọ̀chì ó lè kún babaláwo fẹ́ ṣoògùn owó orí pásítọ̀ ló fi ṣe pẹpẹ súùpù gbogbo ẹ̀ náà lárí ìlú wo lọ dànù sí ńìlọrin lóṣù tó lọ́kọ́ lábẹ́ bíríìjì tí wọ́n pààyàn tí wọ́n gé lórí lọ ìlú tó jìnnà sí náà nù tó súnmọ́ àlìjàn náà wọ́n ti gé lórí ìlú wo bí kò sílùú tọ́jà àrùn sí kò sílùú tí ọmọ gbogbo wa same ni wa ọmọ ni wa ọmọ lájọta lábàá rí gbogbo ìsìláàmù tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ìsìláàmù rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ ni ìsìláàmù tilẹ̀ haúsá kí ni ìyàtọ̀ ìsìláàmù tiwa ìwà tiwa dá àwọn èyí bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn àwọn èyí bẹ́ wúrẹ́ sùn àwọn èyí bá ọkùnrin sọ́kùnrin kò sínú àṣà tiwa ọ̀dọ́ ọmọ náà dẹ̀rẹ̀dẹ̀ wà ìsìláàmù yín nù nsòsì ẹ jókòó jẹ́ o tẹ́lẹ̀ pé ọlọ́mọ tẹ wàá sáà lóbi láyé ayé mọ̀ wá ń bàjẹ́ o àwọn tẹ́ kí wọ́n da ọwọ́ bojú tẹ́ kí wọ́n dọwọ́ bojú èyí náà lẹ wá ń jáde lẹ wá ń sọ̀rọ̀ nígbà ayé ti bàjẹ́ ìwọ àfà ọ̀ ń ya fọ́tò ìhòòhò obìnrin olóbìnrin ó sì ń pín káàkiri ṣé gbogbo oyún náà tó ti ṣe bí wọ́n bá gbàgbé sọ́lọ́wọ́ bá gbàgbé dáradára ìwọ àfà bí wọ́n bá gbàgbé ṣé gbogbo ayé kọ́ lọ́gbọ́n gbà náà
ẹ lù yẹn jìbìtì tán ẹ ya fọ́tò òwò rẹ̀ ẹ̀ ń sẹ́ndì ẹ̀ ẹ̀ ń tírẹ́tì ẹ̀ ń ṣe gbá kan sàwó kan ẹ̀ ṣẹ́ ń ṣe ládàra lórí burúkú tẹ̀ ń ṣe ìtọ́jú obìnrin láàrin ara yín náà sẹ́ẹ̀ gbé tiẹ̀ náà jáde ẹ̀yin náà lẹ́wà ti bẹ̀rẹ̀ lóde àǹtí mi bùrọ̀dá mi ìsìláàmù yín náà nu ìsìláàmù yín nu àwa táyẹ̀ sì ṣe mùsùlùmí ti yílì làwọn ò lè ṣe ẹnìkan sẹ́ndì àwọn information kan sí níjọ́ kan Lájí Abbas gbogbo ọ̀dọ̀ àdá tí wọ́n ń ṣe ẹ̀rí wọn ni mo ní àwùsùnmí láì wọn ò bí mi rú lébẹ̀ ní gbàdúrà kí tèèyàn bọ́wọ́ mi bàjẹ́ ẹ fẹ́rẹ̀ wọn lẹ̀ fúnra wọn náà wọ́n mọ̀ fúnra wọn léèdì jẹ́ dáadáa àwọn èèyàn pè ní ẹgbẹ́ tí àwọn tó jáwọn àwọn àgbà blogger pé ẹjẹ́ ààrẹ jẹ́ kàn bẹ́ sí ọ jẹ́ ọ bẹ́ wá ẹ̀jẹ̀ wọ́n máa bọ̀ wá àwọn ọ̀dà àtà fún wọn ni ẹ̀sà ìjọ torí Ọlọ́run ẹjọ ẹrú kan ní mú ní búgbẹ ẹrú dáradá òsì ìyẹn náà jáde wọn á múra kankan lórí ọ̀rọ̀ lọ́dọ̀ ṣòfò lẹ́ múra kankan sí ẹ̀yìn ọmọ sí mo wàá rí kankan sí mọ́. Mo gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ nígbà Alifulani àti tó pe Sheikh Labib Lágbàjì fi ọpọlọ sọ̀rọ̀ gan ọ̀rọ̀ tí ò tó ẹpẹ́ ní ẹ bá wí ẹ ń fẹ̀sẹ̀ ara yín ta gbogbo ìsìláàmù náà kọ́ ló ń wù yáyé náà Labib sọ̀rọ̀ làákàyè pé ẹ ń tà wí náà bàbá ẹnìkan ní ṣùgbọ́n torí pé sùmùrà tó pe rẹ̀ ló ń fi lè dá sí òun ò lágbára lórí ẹ̀ sọ́wọ́n wà ní pé kọ́ mọ́ sọ̀rọ̀ dà bó wọn wà ní pé kọ́ gbọ́n gbèlú ni sọ̀rọ̀ làákàyè pẹ̀lẹ́ lákọ̀ ó lábo àtúnṣe téèyàn ó ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn kàn bọ́ sórí social media tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn program táwọn ṣe láyé kọ́lọ́ láwùyà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ míì bẹ wọ́n sọ lábẹ́nu nígbà tí wọ́n bá rí pé kíní yóò ṣe sọ lábẹ́nu wọn á gbé síta ẹlòmíì dẹ̀ ní rárá ẹ má sọ lábẹ́nu òun fẹ́ kí gbogbo ayé kẹ́kọ̀ọ́ ni gbogbo program tí Alhaji Yomi Amsat ti ṣe àìmọye míì wọn ìtẹ́ parẹ́ lábẹ́nu tí wọ́n pa náà mọ́lẹ̀ tẹ́ yanjú ẹ̀ ọ̀pọ̀ ju tó ń jáde lọ ẹlòmíì ọ̀kẹ́jọ́ wọn máa bá rí báyìí lórí 50,000 lẹ́wọ́n ń bára yín jà lẹ́fẹ̀ẹ́ para yín lórí ọdẹ ẹgbà wọ́n yanjú ẹ̀ fún wọn dẹ̀rẹ̀dẹ̀ sí ẹ̀ bá sàtì rí nǹkan yóò bọ̀ sórí social media ni Islam ò rí báyìí ìbẹ̀rù Ọlọ́run ló ń ṣàgbà gbogbo nǹkan tá a bá ní láyé dẹ̀rẹ̀dẹ̀ kínní ọ̀rọ̀ Lord of Show tẹ́ kí lẹ́lẹ́ ìjà àfáà sí àbáwídé ní ẹ̀sìn máa ń ra kankan ògo lọ́rin so ẹ wá lè lọ báyìí kẹ́yìn tẹ́ pera yín lógo lọ́rin kẹ́ ẹ kóra yín ní 3 4 kẹ́ ẹ lọ bá kẹ́ ẹ lọ sí wáàsí fún ẹ lè lọ sí yùn ẹ dáradára bẹ́ẹ̀ lẹ́yìn lógo lọ́rin ni ìjúṣe yín ni pé ẹ lọ bá nílé ẹ kọ́kọ́ lọ bá ẹ lọ sí wáàsí fún èsì pé wá bẹ́ẹ̀ ṣe lọ́dọ̀ náà lẹ́gbẹ́ wá sórí social media tó náà bá bẹ̀rẹ̀ sí ní fi yín pa ní ìsìn ẹ bá tó lẹ́ẹ̀ lọ fọlọ́pàá gbé òun náà ẹ tẹ́ bá sì lè mú là ń lè dì mọ́ bàbá yín ni bàbá yín ti ìdè Ààrẹ Lájí Abbas bàbá yín ti ìdè ẹ ṣe wá gbogbo bẹ́ẹ̀ ṣe ràn kò kúùdì ó fìbọn fọ́ ẹlòmíì lórí dànù Ìbàdàn la wá o àwọn òsì rán yẹn o tó bá di títa lọ́lọ́run ágbé tí ń bá yín fà tí èsè wípé bóyá ó sọ àlùkùránì ó ń tọwọ́ bọ ọ̀rọ̀ ẹ̀sìn ó ń ṣe kinní kan ó ń ṣe gbàkẹsàwó kan ni tó ń dìfé mọ àwọn bàbá yín ó dẹ̀ ti rẹ́ndà apology ìbẹ́ ní kọ́ rẹ́ndà apology ní ìsìn ọ̀yẹ́kẹ́ ti fílẹ̀ ní bó ti rẹ́ndà apology arùpẹ́ ti fílẹ̀ ni àti tọ́rọ̀ tọ́sílẹ̀ ní àti tọ́rọ̀ tọ́sílẹ̀ ní tètè èwo lọ́mọ nù yín ẹ pàdé pẹ̀lú Ọlọ́run ẹ múra sí ẹ̀bẹ́ wọ sàárè ìjọba ni pé ẹyí ibì omi ò tí ì kan bẹ̀rù sí ẹ ti má sọ wá tí ẹ ń dì tó dé lọ́wọ́ kí bá àti ń ba yín ilẹ̀ mọ̀ pẹ́ ìráyé wá ṣùgbọ́n á lẹ̀rọ̀ bíkà. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.